àmọ́ ẹ dákun ebi ti fẹ́ gba ṣòkòtò nídìí ọkùnrin o. Ó ti di pé wọ́n gbé ṣòkòtò fáwọn ìyá nígbà tó jẹ́ pé ọmọ kàwé kò ríṣẹ́ a sì ṣòwò àrójútu ẹ̀ torí pé gbogbo nǹkan ló kó lórí. A gbọ́dọ̀ padà sọ́dọ̀ ẹ̀yin gómìnà wa wípé ẹ̀yin anigbanigbani lásìkò ìṣòro ẹ gbàlú o. Àmọ́ mo fẹ́ darí ìlàkà yìí síbi pé ibi tẹ́ẹ̀tì hàn pé ẹ gbàlú ládàásà àwọn ìyá wa àwọn obìnrin ẹ bá wa ṣe ìkópa fún wọn. Táwọn bá rí tílé bá tòrò ìta náà sòrò. Kí Ọlọ́run ọba ó fún yín ṣe. Ẹ sì mọ̀ pé èyí tẹ́ ń ṣe ó ti mọ náà lọ́mọ ẹ̀ fi ṣáwọn. Ọlọ́run ó kún yín yóò pa wà náà. Lẹ́ẹ̀kan sí kí gbogbo mùtúmùwà tí wọ́n wà pẹ̀lú wa níyì. Gbogbo ìtẹ́lẹ̀wá ṣe máa fi tí mo fẹ́ donate báyìí ní orúkọ gbogbo ọmọ Ìlọrin láti support gómìnà wa máa donate the sum of 100 million naira. Bismillah, say welcome, sir. Bismillahirrahmanirrahim. On the behalf of the Shagaya family and in contribution to what my brother has done and in support of the governor's great project, we'll be donating 20 million naira. Takbir! Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. On behalf of the Honorable representing Ilorin West Asa Federal Constituency, I'll be donating the amount of 5 million naira. Balógun mẹ́rin bá fún yàrá fún mi. Ọmọ ìyá yìí ni ó sì yẹ ká dúpẹ́. Mẹ́rin bẹ̀ balẹ̀ bọ̀ mọ́ bá wà. Ọmọ ìyá yìí ni ó sì yẹ